A kú ìsinmi òpin ọ̀sẹ̀, a kú ìpalẹ̀mọ́ ọdún, yóò bá wa láyọ̀ àti àlàáfíà. Àmín. Ìròyìn Feli-feli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára. Feli-feli TV lónìí ti ṣọjọ́ Sátidé àbámẹ́ta èyí tó kẹ́yìn sí ọ̀sẹ̀ ọjọ́ kẹtàlélógún nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtógbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá padà dé kí ìròyìn Feli-feli kó wá máa tẹ̀sí ọwọ́ iwájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ti ṣèlérí ìgbà ọ̀tun àti ohun tó dára fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa retí nínú ètò ìṣèjọba òun. Ààrẹ Tinubu tó sọ̀rọ̀ ọ̀hún wípé àwọn ní àwọn èròǹgbà tó dáa nínú ọkàn àti sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìgbésẹ̀ akin àkọ́kọ́ èyí tí wọ́n gbé nínú ọ̀sẹ̀ ilé yìí tá mẹ́nu kanlẹ̀ rẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe san ìdá 50 nínú ọgọ́rùn-ún owó ọkọ̀ àwọn olùrìn àjò tí ó rìnrìn àjò fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì àti ọdún tuntun èyí tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 21 tí yóò sì tẹnubẹ̀ epo ní ọjọ́ 4 nínú oṣù kínní ọdún 2024. Ó ní bí ìgbésẹ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 nínú oṣù kejìlá ọdún 2023 yìí, ó ní kò ṣẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí eléyìí tí wọ́n fẹ́ mú ṣẹ o èyí tí wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìpolongo ìbò wípé ìgbà tí wọn yóò tu orílẹ̀-èdè Nàìjíríà lára. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló fẹ́ rìnrìn àjò ṣùgbọ́n tí owó ọkọ̀ tó ń já wọn tàn mọ́. Ìdí rèé tí iléeṣẹ́ ààrẹ àti ìjọba àpapọ̀ tí wọ́n ṣe ìdúnàádúrà pẹ̀lú àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ kan èyí tó ná ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kan tí wọ́n sì san ìdá 50 nínú ọgọ́rùn-ún sílẹ̀ fún èyíkéyìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó fẹ́ rìnrìn àjò láti ìdálẹ̀ ibi tó wà lọ sí ìlú rẹ̀ ibi ó gbé gangan o. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì máa retí ohun tó dáa síwájú sí i. Ọ̀rọ̀ yìí ni Bọ́lá Ahmed Tinubu sọ nílùú Èkó lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ nínú mọ́ṣáláṣí ìkírun gbọ̀ngàn láti ìjọ Ansarudeen ti orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ ti ẹ̀ka wọn tí ń bẹ ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó, níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí àti mùsùlùmọ́ láti kí ìrun Jímọ̀ nílùú Èkó lánàá. Níbẹ̀ ni ló ti wá ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, òun sì dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn jọ̀ọ́mọ̀ Ansarudeen pátápátá fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún òun lásìkò ìpolongo ìbò pẹ̀lú àdúrà àwọn èyí tó gún òun lórí ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí, ó ní àwọn ohun tó dáa pàápàá jù èyí tó ṣe lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì yìí, ó ní kò ní mọ̀ lórí àwọn kìrìsìtẹ́nì nìkan. Ó ní tí ó bá fi di ìgbà tàwọn mùsùlùmí náà, òun náà yóò ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn tí wọ́n jọmọlẹ̀ yìí ni ó jẹ mùkúntùn tí ń bẹ nínú ètò ìṣèjọba àwọn. Wọ̀nyí ni ọ̀rọ̀ tó jẹyọ nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn bára ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Àjúrì Ìgélálè, èyí tó gbé jáde ní gẹ́rẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kírun tán nínú mọ́ṣáláṣí Ansarudeen ní Sùúrùlérè nílùú Èkó lánàá fún àwọn akọ̀ròyìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ya ọjọ́ 25 oṣù kejìlá àti ọjọ́ 26 ní oṣù kejìlá sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Bákan náà ọjọ́ 1 nínú oṣù kínní ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ọba fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọ̀rọ̀ tó jẹyọ láti ẹnu alákòóso fún ọ̀rọ̀ ọgbọ́n inú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀mọ̀wé Olúbùnmi Túnjí Òjó, èyí tó gbé jáde lánàá fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá lásìkò tó ń jẹ́ iṣẹ́ ọ̀hún lórúkọ ìjọba àpapọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ lòun náà ti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí láti kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà wípé a kú ìpalẹ̀mọ́ ọdún àsìkò ọdún akóyèlún ọdún tuntun 2024 yìí yóò jẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú fún wa. Níbẹ̀ ni alákòóso ọ̀mọ̀wé Túnjí Òjó ló ti tẹnubọ̀rọ̀ ló ti ń pe àkíyèsí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wo àwòkọ́ṣe ìwà rere èyí tó ń bẹ lára ìbí ọjọ́ ti Jésù Kristi olùgbàlà. Ká ní ìfẹ́ síra wa, bákan náà ká ní ìwà pẹ̀lẹ́kùtù, ká sì ṣe ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tí ó mú ìlọsíwájú bá ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí. Ó wá rọ gbogbo àwọn ènìyàn láti ṣe jẹ́jẹ́ lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún náà láti má kọjá àyè wọn. Ó ní gbogbo àwọn nǹkan tá a bá ṣe ká ṣe ní ìbámu lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà, kéèyàn má bàa ti okòrókòtó dé okòrókòtó kó má di wípé lẹ́yìn ọdún ọ̀rọ̀ eléyìí tí ò yẹ ni wọ́n máa gbọ́ o. Ó wá ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí í ṣọjọ́ kérésì, ọjọ́ kejì tí í ṣọjọ́ kẹrìndínlọ́gbọ̀n, ọjọ́ kejì kérésì àti ọjọ́ kìíní tí í ṣọjọ́ ajé nínú oṣù kìíní ọdún 2024. Ó ní àwọn ọjọ́ wọ̀nyí ní ìjọba àpapọ̀ ni wọ́n yà sọ́tọ̀ fún ìsinmi lẹ́nu iṣẹ́ ọba, gẹ́gẹ́ bó ti jáde látẹnu alákòóso Túnjí Òjó èyí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá lánàá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní kí sòbíà ó tó dégbò olúgànbí là kése? Wọ̀nyí ni ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tó jáde látẹnu ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti ẹ̀ka àwọn olùdókòwò Trade Union Congress TUC sí ìjọba àpapọ̀ wípé kí èkúlé wọn kó gbọ́ òkú sọ fún toko, kí àdán wọn gbọ́ kóró fún òbẹ̀, kí ẹni tó gbọ́ wọn kó sọ fẹ́ni tí ò gbọ́ o. Àwọn ẹgbẹ́ àjọ dókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà Trade Union Congress TUC ni wọ́n ti pe àkíyèsí ìjọba àpapọ̀ láti ṣe ìkìlọ̀ fúnlé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà CBN láti má dákún ìnira mọ́ ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí owó náírà bó ṣe di ọ̀wọ́n gógó lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí, eléyìí tó ti fẹ́ máa dá ìnira mọ́ ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn TUC ọ̀hún wòye wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí ẹni wípé ènìyàn kan òun ló ń sápamọ́ sínú òkùnkùn tó fẹ́ máa ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí lára o, nítorí pé bá a ti ń gbìyànjú láti jẹ èkuru kó tán ní àwo làwọn oníṣẹ́ ibi ni wọ́n tún gbọ́wọ́ rẹ̀ padà sínú àwo ni o. Wọ́n ní bá a ti yọ ẹsẹ̀ kan kúrò nínú wàhálà ni wọ́n ti ń kì èmí bọ́, bá a ti yọ ọwọ́ kan kúrò nínú làásìgbò lèmí tún wọnú rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó wá jẹ́ nǹkan tí ó jẹ́ àpérò fún gbogbo ọmọ ẹ̀ríwò. Ẹgbẹ́ àwọn TUC ọ̀hún wọ́n wá sọ fún ìjọba àpapọ̀ láti sọ fún ilé ìfowópamọ́ CBN àti kí wọ́n pa àṣẹ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ yòókù tó fi mọ́ àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ owó ṣe ìdókòwò ní orílẹ̀-èdè yìí tá a mọ̀ sí POS láti má lè fi kún owó tí wọ́n máa gba owó jáde lásìkò ọdún yìí. Bákan náà kí wọ́n jẹ́ kí owó pọ̀ ní ìta yanturu fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tó fẹ́ lò ó fún títà àti rírà fún ti ọdún kérésì eléyìí tó ń bẹ ní ìta lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde látọwọ́ ààrẹ àjọ TUC ọ̀gbẹ́ni èyí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn lánàá nílùú Àbújá. Ọ̀gbẹ́ni Osofo àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ ọ̀hún Nuhu Toro èyí tí wọ́n jọ sowọ́pọ̀ láti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde fi rán ìjọba àpapọ̀ létí àwọn àlàkọjá èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà láti má lè dákún ìnira ọ̀hún. Ẹni tó jẹ́ ààrẹ TUC náà Comrade Festus Osofo wá rọ ìjọba àpapọ̀ láti kì í nílọ̀ fún ilé ìfowópamọ́ CBN àti àwọn tí ọ̀rọ̀ kàn láti jẹ́ kí owó kó wà ní ìta lọ́pọ̀ yanturu lásìkò ọdún yìí àti lẹ́yìn ọdún. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ìlú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ ọ̀hún ló ti tẹ àwọn afurasí bíi 15 kan o, eléyìí tí wọ́n ní wọ́n dẹ́bù ẹ̀bùn kérésì kan èyí tó jẹ́ ti àwọn àgbà olóyè nílùú Ìbàdàn nínú ọkọ̀ tí wọ́n kó ẹ̀bùn ọ̀hún sí o ní agbègbè ọjà ọba ní Bẹ̀rẹ̀màpó nílùú Ìbàdàn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ eléyìí tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní lọ́jọ́bọ̀ lọ́ní àwọn ọkọ̀ kan èyí tó kó ẹ̀bùn kérésì tí wọ́n fẹ́ pín fún àwọn olóyè tí agboolé mọ́gàjì nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn jàǹdùkú kan ni wọ́n dẹ́bù ọkọ̀ ọ̀hún lọ́nà tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn
ẹ̀bùn kérésì àti ẹ̀bùn ọdún ọ̀hún tó jẹ́ ti olóyè agboolé mọ́gàjí tí wọ́n kó gbogbo rẹ̀ lọ tí wọ́n na pápá bora. Ṣùgbọ́n nínú akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìbàdàn, wọ́n ní pàápàá jù àwọn ọlọ́pàá tí wọ́n ń bẹ ní agbègbè Màpó bẹ̀rẹ̀ nìbàdàn nígbà tí wọ́n ti ẹsẹ̀ bọ ìwádìí àti ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n rọ́wọ́ tó àwọn afurasí 15 tí wọ́n sì rí díẹ̀ gbà padà nínú àwọn ẹ̀bùn kérésì ọ̀hún èyí tí àwọn jàǹdùkú ọ̀dọ́ ọ̀hún tí wọ́n kó lọ nínú ọkọ̀ èyí tó ń gbé ẹ̀bùn náà lọ sínú agboolé mọ́gàjí nílùú Ìbàdàn. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀. Ó ti sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n kó yìí ni wọ́n ti ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá pẹ̀lú ìwádìí tí wọ́n ti ń ṣe fún wọn láti mọ àwọn tó kù. Bákan náà kí wọ́n tún lè rí àwọn ẹ̀bùn tí wọ́n kó lọ kí wọ́n lè rí gbà padà lọ́wọ́ wọn kó tó di pé wọ́n taari wọn lọ ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo. Ó di bóòlọ Yàámi Àjàkú Akátàrè láàrin Òkìkíọlá Àbíìbù tí gbogbo èèyàn mọ̀ sí Portable, gbèrè olórin ìdààmú àdúgbò tó tún jẹ́ ọmọ ìjọba Sàásù. Òun mà ló wọ ìjàkadì ìjà pẹ̀lú ọ̀kan nínú ẹni tó jẹ́ máníjà eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn olórin tí ń bẹ lábẹ́ iléeṣẹ́ orin rẹ̀ tẹ́lẹ̀ rí, èyí ò Yangidu. Ẹni tó jẹ́ máníjà rẹ̀ Ketch, òun ni wọ́n jọ wákò níbi ilé fàájì kan nílùú Èkó lánàá nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Wọ́n ní ó dàbí bóòlọ Yàámi bí eré orí ìtàgé ń lọ̀rọ̀ ń jẹ́ o, ní ìgbà tí máníjà tuntun eléyìí tó ń pọn Yangidu rìn báyìí kóun náà lè di olókìkí ní ìgbà tí wọ́n jọ pàdé níbi ilé fàájì kan pẹ̀lú Portable. Wọ́n ní bí eré bí àwàdà òun ní èṣù ló bẹ̀rẹ̀ sí ní tako sínú ọ̀rọ̀ ọ̀hún tó di ariwo tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ aṣọ mọ́ra wọn lọ́rùn, èyí tó fà á kí gbogbo àwọn ènìyàn kí wọ́n pélé wọn lórí nílé fàájì náà nílùú Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ti wà nílẹ̀ tẹ́lẹ̀ wípé Portable ní ẹnikẹ́ni tóun bá kófìrí pé òun gan ló lọ́wọ́ bí Yangidu ṣe kúrò lábẹ́ iléeṣẹ́ orin òun, olóhùn ò ní fojú kékeré àti ọwọ́ kékeré mú ọ̀rọ̀ náà o, òun yóò wọ ìjàkadì ìjà mọ́ onítọ̀hún lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ń wá sí ìmúṣẹ o, níbi tí Portable àti Ketch eléyìí tó jẹ́ máníjà Yangidu lọ́wọ́ báyìí tí wọ́n ti jọ pàdé tí wọ́n sì jọ mú ìjà sílẹ̀. Ẹ wo fọ́nrán ọ̀hún díẹ̀ náà ká tó máa tẹ̀síwájú nínú ìròyìn wa. Òun nìyí ló ti lọ nìyẹn nínú fọ́nrán náà. Ohùn Portable àti àwọn ènìyàn tí wọ́n ṣe àkálẹ̀ bí ìjà ọ̀hún ti lọ sí lẹ̀ ń gbọ́ ní ibi tí wọ́n ti ń wọ ìjàkadì ìjà mọ́ra wọn lọ́wọ́ láàrin Portable àti máníjà tuntun eléyìí tó ń gbé Yangidu rìn lọ́wọ́ báyìí. Nínú ìròyìn eré ìdárayá, ọmọ agbábọ́ọ̀lù tó ń gbábọ́ọ̀lù jẹun fún orílẹ̀-èdè Uruguay tó ń gbá ọwọ́ iwájú yìí tó ti fìgbà kan gbábọ́ọ̀lù fún ikọ̀ Liverpool ní orílẹ̀-èdè England lọ́hùn-ún, èyí tó ti gbéra pa lọ sí orílẹ̀-èdè Spain ní ikọ̀ Barcelona tó ti ṣe dáadáa bẹ̀. Èèyàn Luis Suarez ló ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n jọ wà ní ikọ̀ Barcelona ní orílẹ̀-èdè Spain, èyí tí wọ́n ń gbá bọ́ọ̀lù jẹun nínú líìgì àgbábùtà ti MLS Inter Miami báyìí. Èèyàn Lionel Messi àti bíi Sergio Busquets òní Luis Suarez ló ti darapọ̀ mọ́ wọn báyìí nínú ọjà pàṣípààrọ̀ èyí tí wọ́n ti gbé. Luis Suarez ní inú òun dùn láti tún rí Messi àti àwọn akẹgbẹ́ òun tí wọ́n jọ kúrò ní Barcelona kí wọ́n tún jọ máa gbá bọ́ọ̀lù pọ̀ báyìí. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù tí eléyìí tún bẹ ní orílẹ̀-èdè Gíláńdì Aston Villa, àwọn náà ni wọ́n ti ń nawọ́ o sí ọmọ orílẹ̀-èdè Germany tó ń gbá ọwọ́ iwájú yìí Timo Werner wípé ó ṣeé ṣe kí wọ́n nawọ́ gan ò kúrò nínú ikọ̀ eléyìí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún báyìí kó wá darapọ̀ mọ́ wọn tí ó bá fi di inú ọjà pàṣípààrọ̀ èyí tí wọ́n ṣílẹ̀kùn rẹ̀ lẹ̀ nínú oṣù kínní ọdún 2024 èyí tó ń bọ̀ lọ́nà yìí. Díẹ̀ rèé nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí nínú líìgì àgbábùtà orílẹ̀-èdè England àti àwọn orílẹ̀-èdè yòókù. Ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Bákan náà Fulham yóò gbàlejò Burnley ní ìgbà tí Luton Town yóò gbàlejò Newcastle United. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àwọn náà yóò gbàlejò Brentford ní ìgbà tí Nottingham Forest táwọn náà yóò gbàlejò Bournemouth. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham yóò gbàlejò Everton. Níbẹ̀ ni Liverpool náà yóò ti gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Bó ṣe máa lọ nìyẹn ní ti orílẹ̀-èdè England lọ́hùn-ún. Ẹ jẹ́ kí n mú díẹ̀ wá
nínú líìgì àgbábùta ti orílẹ̀-èdè Spain bí ó ṣe lọ sí ní òpin ọ̀sẹ̀ yìí. Ní orílẹ̀-èdè Spain ní ti La Liga lọ́hùn-ún, ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid àwọn yóò gbàlejò Sevilla ní tiwọn. Ní Serie A ní orílẹ̀-èdè Italo, ikọ̀ agbábọ́ọ̀lù Bologna àwọn náà yóò gbàlejò Atalanta, ní ìgbà tí Torino yóò gbàlejò Udinese. Inter yóò gbàlejò Lecce. Bí ó ṣe lọ nìyẹn nínú àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá díẹ̀ lópin ọ̀sẹ̀ yìí. Ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV tí ẹ ti ń gbádùn wa yìí. Lágbára Ọlọ́run ọba, ọdún ayọ̀ ní gbogbo ayọ̀ ṣe. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Títí di ìgbà míì tẹ́tù máa láǹfààní láti bá ọ̀tún ròyìn pàdé. Mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa, ọ̀nà òní náà wá o, ayọ̀ ní tiwa, á kù síbi o, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.